Olóyè ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ondo Binu kọ̀wé fipò sílẹ̀. Ọ̀kan nínú àwọn olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ondo, Ọ̀nàrẹ́bù Adéyẹmọ Ọlálékan ti Binu kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ látàrí ẹ̀sùn ìwà tani-yóò-mú-mi àti ìjẹgàba èyí tó fi kan àwọn aláṣẹ ẹgbẹ́ ọ̀hún lórílẹ̀‐èdè yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọ̀nàrẹ́bù Adéyẹmọ ní kì í ṣe pé òun kọ̀wé fipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí igbákejì olórí ọ̀dọ́ ẹgbẹ́ APC nìkan. Ó ní òun tó ti kọ̀wé sí yúnítì 10 wọ́ọ̀dù 6 tó jẹ́ ojúkò ibùdó ìdìbò òun nílùú Ọ̀gbàgì Àkókó níjọba ìbílẹ̀ Àríwá Ìwọ̀ Oòrùn Àkókó pé òun ti kúrò pátápátá nínú ẹgbẹ́ APC. Ọlálékan ní òun kì í ṣọmọ ẹgbẹ́ APC mọ́ láti àsìkò yìí lọ nítorí òun ti fa káàdì tí wọ́n fún òun gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ní yúnítì, wọ́ọ̀dù, ìjọba ìbílẹ̀, ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè Nàìjíríà ya. Ó fi kún un pé òun gbé ìgbésẹ̀ náà láti yọ ara òun kúrò nínú ìwà burúkú tó ti di bárakú fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Olúṣèyẹ Ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.